Gbogbo ayé pátápátá mo kí yín. Ẹ dákun ẹ bá mi wo fídíò bàbá Aládò yìí. Ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ tí Aládò sọ sí Jarvis àti Pella lórí ọ̀rọ̀ ṣé bandikíìsì wọ́n pè ní. Ẹ bá wa gbọ́ fídíò yìí kí n tó wá sọ opinion tèmi lé lórí. Kí ni mo ń sọ ọmọ Jarvis yìí ná? Ara mọ́ ń rí ọ. O lọ jókòó ara ẹ jẹ́ tó ṣẹ̀kẹ̀ jẹ́kẹ̀ tí o fò. O tiẹ̀ péyàn tiẹ̀ mọ́ ń fàìn. O dá sí ọmọ Jarvis yẹn tí ó bá gbọ́ Yorùbá ẹ jẹ́ sọ fún ní English. Kó jẹ́jẹ́ kó rí ẹ pé àwọn bandikíìsì ló lọ fi ń gbádùn. Mo dẹ̀ sí ń wòye pé ọmọ Pella yẹn náà yóò mọ̀ wòye pé tóun ó sì fi ọmọ yìí báyìí ọmọ yẹn ó kàn rí jẹ́kẹ̀tẹ̀ àfi bí àmú ẹ̀ báyìí tí ẹ mọ́ tí mo lè fi wé. Èyí tó bá rí Jarvis wọ́nà wọ̀ ó mọ̀ yìí pé kò tiẹ̀ dá síbi kankan rárá. Iwájú ẹ̀ kọ̀rù báyìí ní bígbà téèyàn ó kọbè ni. Kò sí yàtọ̀ nínú iwájú orí yẹn àti ọkọ́. Bandikíìsì ló wá fẹ́ mọ́ fi gbádùn. Láàrin èmi àti ẹ wojú mi kó sọ fún mi pé ò mọ bandikíìsì rí rárá. Tó bá tiẹ̀ wá jẹ́ pé wò ó mọ bandikíìsì rí. Àbórí ọmọ etí ẹ̀ burú ni. Ká tiẹ̀ sọ pé wò ó mọ bandikíìsì rí. Pella náà ń sọ pé wọ́n ní Ìkòròdú sister like that. Kò ní jọ kúlù fẹ́ yìí méjèèjì. Ẹ ya wèrè. Bandikíìsì is one of our celebrity in Nigeria. Ó ti yé ẹ. Is one of our celebrity in Nigeria. Má jẹ́ kí fame rúbù ẹ lójú kó wá lọ mọ́ rí àwọn ẹgbẹ́ sister ẹ̀fín. Ẹ ya wèrè àbí. Ìmọ̀ nǹkan tọ́mọ Jarvis yẹn máa ń fi rẹ̀ pé Ọlọ́run kì í fúnyàn ní gbogbo nǹkan o. Ọmọ tó bá léèyàn wọ̀wọ̀ wọ́n retí ẹ̀ ní number 1 Nàìjíríà yìí. One of the most worriest celebrity. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. But as a matter of fact, èmi kulẹ̀ ti fẹ́ bá ẹ wí tẹ́lẹ̀. Tó bá mọ nǹkan tó lè lọ ṣe tó fi fine. O dá rárá. O ní shape mọ́ orí wo. Tán bá kán kówó sí ọ lórí. Owó orí ẹ̀ ní kò. Ń sì ya gidi. Bàbá Aládò ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Ọmọ Yorùbá ni ẹ náà. Kí làwọn ọmọ yìí ṣe tó bó ṣe ń fi ìbú ara bú wọn tó ń sọ̀rọ̀ òkùnbákùngbé sí wọn. Àwọn ọmọ àbúrò rẹ lẹ́yìn àpẹ wo lè rí bẹ́ẹ̀ o. Imagine táwọn ọmọ yẹn bá rí fídíò tó ṣe bó ṣe bú wọn especially Pella bó ṣe yẹ̀yẹ́ girlfriend rẹ̀ tó ṣe gbogbo ẹ̀. Ìjọ́ tó bá pàdé rẹ̀ lójú ọ̀nà ojú wo ló fẹ́ fi wọ̀ ọ́. Sọ wà ní kọ́mọ bínú ni. Téèyàn bá fẹ́ sọ̀rọ̀ èèyàn máa ń sọ̀rọ̀ síyàn àmọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ ju bàbá Aládò. Ó ti pọ̀ jù kí ló dé kí ni wọ́n gbé ń gbà rẹ̀ ṣé wọ́n ti sọ ọtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí wọ́n bá ṣe wá sí ọ̀gán gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà bá ọmọ Yorùbá èfè bu ara kọ́ mọ́ fi bú yàn tàbí ká wà lébú èèyàn tani ọ̀la lébú tiẹ̀ la kéèyàn sọ pé Jarvis fine pórí bí àmú ẹ̀bà kò dábàá hàn tó bá yẹ pé bí wọ́n ṣe sọ̀rọ̀ ni wọ́n bá ṣe fẹ́ sọ̀rọ̀ ni in tí wọ́n ń pọ́n lé tí wọ́n rí tán sọpọ́ fine yẹn lójú ẹlòmíì kọjọ́ nǹkan kan lójú ẹlòmíì torí rẹ̀ lọ́lọ́run ṣe dá wa tó ní bí oníkálukú wá ṣe ń wòran ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin tí wọ́n fẹ́ lé ẹlòmíì lè rí kó béèrè pé ta ló ní eléyìí kọ̀ọ̀kan wá jẹ́ pé ìyàwó rẹ̀ wà tẹnìkan lẹ ní ìṣù kẹ́nìkan wá yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ bó ṣe yẹ̀yẹ́ ọmọ yẹn tó sọ̀rọ̀ búkú sí ọmọ yẹn ń wò lé bì tẹ́lẹ̀ táwọn yẹn bá fojú wò kó sí nǹkan kan gbogbo tó sọ yẹn tó bá fojú wò ní tí wọ́n sọ ní bó ń bínú ògo àwọn ọmọ ọlọ́mọ ni ìlara ni wọ́n pè é bíkọ́ sọ̀rọ̀ tó sọ yẹn ọjọ́ pé ó fẹ́ gbà wọ́n mọ̀ràn àbọ̀ fẹ́ sọ fún wọn pé tí wọ́n ṣe ọ̀dà ọ̀rọ̀ lára ń lọ sọ lẹ́nu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúàbí èèyàn táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ rẹ̀ imagine irú ọ̀rọ̀ tó sọ yẹn tọmọ yẹn bá gbọ́ Yorùbá àwọn ọ̀rọ̀ tọmọ yẹn lè gbọ́ tí ó bù ẹ̀kún ni ṣé wọ́n fara bú bandikíìsì ni àbí wọ́n sọ pé ó sorí bí gbàkà bó ṣe kíní kan ó ti pọ̀ jù ìwọ ìyàwó rẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n rẹ́rìn tó bá yẹ pé content creator kan ló mú ọ náà mọ́wọ́ ìwọ náà ṣe skit náà àbọ̀mọ rẹ ni wọ́n mú mọ́wọ́ tí wọ́n fi wé nǹkan kan èèyàn lè bímọ tó fàìn kí wọ́n sọgbọ́ jọ ìnà kí èèyàn lè níyàwó tó fàìn kí wọ́n lọ́jọ́ bọ ọkọ náà lè fàìn kí wọ́n lọ́jọ́ ìdí mèrè
bó ni ó ṣe rí lára rẹ ìwọ obìnrin ìwọ náà jókòó ọ̀rẹ́ rẹ̀ àkọ́yẹ́ kó lè rí bẹ́ẹ̀ o ó ti pọ̀ jù in fact ọ̀pọ̀ kí ló dé kí ló gbé ńgbà rẹ kí ló ṣe fún ọ ṣé ẹ mọra rí ni ogójì ògo lọ ọmọ ìyá ogójì ògo lọ gbàgbé à ń pé ògo olóòkọ láwọn eléyìí ń lò à ń pé ògo olóòkọ celebrity ju celebrity lọ lọ́ọ́ bá ń fira rẹ̀ wé celebrity kìí ṣe bí irú táwọn ọmọ yẹn o wo bí ìgbà tí Danfo lọ tẹ́nìkan wà kẹ̀kẹ́ ni o ọlọ́ọ̀bá ń gbọ́ àbí ìgbà tí èèyàn lọ wọnú téèyàn wọ àwọn tó wọ bóyá bíi jíwagọ̀ tẹ́nìkan wọn rìn sẹ́ bọ̀ bó ṣe rí nìyẹn o kò sẹ́ni tọ́lọ́run ò lè ṣe fún bọ́ inú ọ̀rọ̀ yìí ìbínú ògo ni ìbínú ògo kí ló ń bínú àwọn ọmọ ọlọ́mọ sí kí ló ń bínú wọn sí kò sẹ́ni tẹ́nu tó nù rẹ̀ ọ̀gbọ́rọ̀ àmì yẹn máa fi làákà ìsọ̀rọ̀ ńgbà mí tẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ àkọ́mọ́ pọlọ dání o kò irú inú ọ̀rọ̀ rẹ kò ju ẹni tó lẹ́kọ̀ọ́ inú ọ̀rọ̀ rẹ ó fi hàn wá pé o tiẹ̀ lọ́jọ́ lórí ọ̀rọ̀ tó sọ ọjọ́ kò ju dédé ọ̀rọ̀ tó mọ primary ọ̀sọ̀ tí wọ́n dàdọ̀ balẹ̀ tí wọ́n nà lọ kò ju bẹ́ẹ̀ lọ torí ọ̀rọ̀ yìí ò mú ọgbọ́n dání rárá babaládò kò mú ọgbọ́n dání